Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 17 oṣù Kìíní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lórí ọ̀rọ̀ àtúnṣe òfin owó orí, àwọn gómìnà ní Nàìjíríà má tún ti ń rí nǹkan míì lọ́rọ̀ o. Wọ́n gbárùkù ti àtúnṣe òfin owó orí, bákan náà ni wọ́n tako àfikún owó orí àti àdínkù CIT, ìyẹn Corporate Income Tax. Àgbéyẹ̀wò àtúnṣe òfin owó orí yóò pe àwọn olùdókòwò wọlé, Súlè ló sọ bẹ́ẹ̀. Àwọn òǹwòye ti fìdí ẹ̀ múlẹ̀ pé owó náírà ti bẹ̀rẹ̀ sí ní jẹun yó láwùjọ àwọn owó lágbàáyé tí yóò sì pẹ́ dáadáa. Ilé-iṣẹ́ ààrẹ pe Peter Obi níjà láti fi ìdàgbàsókè yìí síta lórí ayélujára. Àjọ EFCC yóò wọ́ Ọba Òtúdẹ̀kọ̀ àti ọ̀gá àgbà ilé-ìfowópamọ́ First Bank tẹ́lẹ̀, ìyẹn Ọ̀nàsànyà lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì bílíọ̀nù 29 náírà. Ààrẹ Tinubu ti ránṣẹ́ kú oríire sí ọ̀gá àgbà káràkátà àgbáyé World Trade Organization, ìyẹn Okonjo-Iweala, Adéọlá àti Adésínà fún àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n gbà. A ò nílò ìbuwọ́lù rẹ lórí ìgbésẹ̀ ààrẹ Tinubu, ìjọba àpapọ̀ ló dá Emir Sanusi lóhùn bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti olú ilé ẹgbẹ́ òṣèlú PDP tó wà ní ìlú Port Harcourt pa. Àjọ EFCC ti júwe ilé fún àwọn òṣìṣẹ́ rẹ̀ 27 lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́. Wọ́n ń rọ̀ ọ́ láti fi ojú wọn ba ilé-ẹjọ́. Ká máa fi àsìkò yìí ká máa fi ṣe happy birthday sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá ilé-iṣẹ́ ìwé ìròyìn The Matrix newspaper. Ìgbà ọdún kan ni ẹ ó túbọ̀ pẹ́pẹ́pẹ́ fún wa. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.